Ǹjẹ́ a tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn ajá balẹ̀ wá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè àgbáyé. Àwọn fọ́nrán tí à ń wò lójú móhùnmáwòrán yìí ó ní ṣe àfihàn ilé ìwé èyí tó ṣe bẹ́ẹ̀ tó dà wó ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 12 oṣù keje lọ́dún tá a wà yìí, níbi tí ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè tí ọ̀pọ̀ sì tún fi ara pa yamayama ní ìpínlẹ̀ náà. Ní báyìí, gẹ́gẹ́ bí ìròyìn tí a kó jọ bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ní iléèwé Saint Academy ní ìlú Jos tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Plateau, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní nǹkan bíi dédé agogo 8:30 òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí wọ́n ní ilé alájà méjì tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún iléèwé ó ní ó wó lulẹ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ wó lu àwọn akẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn fi ń tó wa létí báyìí, ó jẹ́ kó yé ni pé látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Plateau náà, ìyẹn Musa Ashoms, ó sọ di mímọ̀ wípé lásìkò tá a fi ń kó ìròyìn jọ kò dín ní akẹ́kọ̀ọ́ tó jẹ́ 22 tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè tán ti filẹ̀ ṣe aṣọ ìbora látàrí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yìí, tó sì já sí wípé akẹ́kọ̀ọ́ tí òǹkà wọn jẹ́ 154 òun ni wọ́n fi ara gbọgbẹ́ tí wọ́n sì wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó jẹ́ nǹkan tó bà tẹrútọmọ nínú jẹ́ púpọ̀, pẹ̀lú bó ṣe já sí pé àwọn akẹ́kọ̀ọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí ti iléèwé alájà méjì náà tí ó sì wó lulẹ̀ ní òjijì. Nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí, ìyún lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 13 inú oṣù keje tá a wà yìí, ní ilé ìwòsàn tí wọ́n wà, akẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ Saint Academy náà tí ó wà ní ẹ̀ka ẹ̀kọ́ girama onípele kejì, ìyún SS1 àti JSS2, tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ní ariwo ni àwọn dédé gbọ́ gèè pẹ̀lú bí ilé náà ṣe ń yabọ̀ láti òkè wá, tó sì já sí wípé àwọn kò mọ nǹkan míì mọ́ bí kì í ṣe pé àwọn kan bá ara wọn ní abẹ́ ilé ọ̀hún. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó sì gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú bí akẹ́kọ̀ọ́ tí kò dín ní 22 bí wọ́n ṣe bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń bu ẹnu àtẹ́ lu ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ó yẹ kí wọ́n ti fura mọ́ pẹ̀lú bí ilé náà ò ṣe dúró re nípa àwọn nǹkan tí wọ́n ń lò láti fi kọ́ ilé ìwé, pẹ̀lú bó ṣe jẹ́ sí pé àpò ara wọn ni wọ́n máa ń jìjà dùn tí wọ́n sì kì í ná ní aburú tó léwu kó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n bá kọ́ àwọn ilé ọ̀hún tán. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Plateau kí wọ́n wá ojútùú sí irú ìṣẹ̀lẹ̀ yìí kó lè má wáyé mọ́. Bẹ́ẹ̀ náà ni ìjọba ìpínlẹ̀ Plateau ní àwọn kéde ìbánikẹ́dùn ọjọ́ 3 ní ìpínlẹ̀ náà láti fi ṣe ìbánikẹ́dùn fún ẹbí àti ará àwọn akẹ́kọ̀ọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tí ó gba ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ náà ló sì ní àwọn ń ṣe ìtọ́jú àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ilé ìwòsàn náà pẹ̀lú ohun tí wọ́n nílò tí wọ́n yóò fi gba ìtọ́jú tó péye. Bá ṣe mú wá sójú móhùnmáwòrán yìí ní pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ ní ilé ìwé ọ̀hún tí ó wó pa àwọn akẹ́kọ̀ọ́ 22 tí 154 tí ó sì ṣe bẹ́ẹ̀ fi ara pa látàrí ìjàmbá ilé tó dà wó ọ̀hún. Èdùmàrè yóò máa pa àlọ àti ààbò oníkúlùkù wa mọ́.
ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tẹ̀ tí ń wò wá yìí kẹ́ lè máa rí àwọn àjá àbálẹ̀ ìròyìn gbọ́ lóòrèkóòrè láti ọ̀dọ̀ wa àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ ṣé, ẹ kú ìfojúlóúnjẹ. Ẹ wo fídíò náà kẹ́yìn náà kẹ́ fi ìròyìn àti ń tẹ́ rò pé ó lè fa ìjàmbá yìí kẹ́ fi sínú comment section ká tún lè jọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ láàrin ara wa. Ẹ ṣé o.